Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa olóore ọ̀fẹ́ jùlọ, a dúpẹ́ fún ọjọ́ òní, a dúpẹ́ pé ẹ wà pẹ̀lú wa, a dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti jẹ́ ẹni tí ń sọ ọ̀rọ̀ yín. Ẹ gbọ́ pé àtìyìn wa. Àmín. Ẹ ṣàánú fún wa. Àmín. Ohun tá a ṣe lónìí, ẹ jẹ́ kó bá ìfẹ́ yín mu. Àmín. Gbàdúrà fún gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà, kí ẹ sí ọkàn wọn, Àmín. kí ọ̀rọ̀ yín kí ó lè ní ìtumọ̀. Àmín. Lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. A fẹ́ kà láti ní ìwé Róòmù orí kìíní. Róòmù orí kìíní, ẹsẹ̀ 13 dé ẹsẹ̀ 19. Romans chapter 1 from verse 13 to 19. Ará, èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀ pé nígbà púpọ̀ ni èmi ń pinnu rẹ̀ láti tọ̀ yín wá, ṣùgbọ́n ó di ẹtì fún mi di ìsinsìnyí, kí èmi kí ó lè ní èso díẹ̀ nínú yín pẹ̀lú, gẹ́gẹ́ bí láàrin àwọn kèfèrí yòókù. Mo di ajigbèsè àwọn Hélénì àti àwọn aláìgbédè, àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n, tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi. Mo múra tán láti wàásù ìyìnrere fún ẹ̀yin ará Róòmù pẹ̀lú, nítorí èmi kò tijú ìyìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú. Nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ pé, ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ń fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Nítorí ohun tí ó lè mọ̀ ní ti Ọlọ́run ó farahàn nínú wọn, nítorí Ọlọ́run ti fi hàn fún wọn. Kí Ọlọ́run bùkà gbígbọ́ àti kíka ọ̀rọ̀ náà. Àmín. Tá a bá wo ẹsẹ̀ 15 níbi tá a kà, Pọ́ọ̀lù sọ wípé tó bẹ́ẹ̀ tí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ará Róòmù pẹ̀lú. Pọ́ọ̀lù sọ pé òun ti múra tán láti ṣe kíni o, láti wàásù ìhìnrere. Torí tó fẹ́ wàásù ìhìnrere, àwọn nǹkan kan fara hàn nípa ìhìnrere. N tá a fẹ́ sọ̀rọ̀ bá lónìí, ìfihàn Ọlọ́run nípa ìhìnrere. Ìhìnrere Ọlọ́run ni ikú, ìsìnkú àti àjíǹde Jésù Kristi. Tó bá ti ń wàásù pé Jésù kú, pé Jésù jíǹde, ẹni tó bá gbà á gbọ́ yóò ní ìyè àìnípẹ̀kun. Kí là ń ṣe o? À ń wàásù ìhìnrere. Gbogbo wa tá a bá wàásù, tá a bá sọ pé Jésù kú, Jésù jíǹde, a wàásù ìhìnrere. Torí ìwàásù pé Jésù kú, Jésù jíǹde ló ń fúnni ní ìgbàlà. Torí tí ìwàásù ìhìnrere tó fi jẹ́ ìwàásù ikú àti àjíǹde Jésù tó fi jẹ́ ìhìnrere nù. Ẹni tó bá gba Jésù gbọ́ pé Jésù kú, ó sì jíǹde, kí ni ó ní o? Yóò ní ìgbàlà. Torí Róòmù orí 10 ẹsẹ̀ 9 sọ pé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Ìtìdí ikú àti àjíǹde Jésù tó fi jẹ́ ìhìnrere nù. Pọ́ọ̀lù sọ wípé òun fẹ́ wàásù ìhìnrere fún àwọn ará Róòmù náà. Torí pé ìhìnrere ó fi àwọn nǹkan kan hàn. Àwọn nǹkan tó fi hàn yìí ni mo fẹ́ la fẹ́ sọ̀rọ̀ bá ní ọjọ́ òní. Àwọn ohun tí ìhìnrere fi hàn. Tó bá ti ń wàásù ìhìnrere, à ń fi àwọn nǹkan kan hàn nípa Ọlọ́run, kì í sí nípa wa gan, ṣùgbọ́n nípa Ọlọ́run à ń fi àwọn nǹkan kan hàn. Alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ á wo ẹsẹ̀ 16 níbi tá a kà. Romans 1:16. Nítorí èmi kò tijú ìyìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú. Kí ni Pọ́ọ̀lù wí o? Ó ní ìyìnrere Kristi ni agbára Ọlọ́run sí ìgbàgbọ́. So, bàbá tí ń lọ wàásù, kí la gbé lọ́wọ́? Agbára Ọlọ́run. À ń lọ wàásù agbára Ọlọ́run. Agbára Ọlọ́run ni ìyìnrere sí ìgbàgbọ́. Ìyìnrere ní mú èèyàn di ẹni ìgbàlà. Lákọ̀ọ́kọ́ náà, ẹni tí ń lọ wàásù ìyìnrere, ó ń lọ wàásù ìyìnrere pẹ̀lú agbára Ọlọ́run. Ìlé wàásù ìyìnrere Jésù Kristi pẹ̀lú agbára mi. Ọlọ́run ní ń fún yàn lágbára
láti wàásù ìrere. Ìwé àṣẹ àwọn àpọ́stélì orí kìíní ẹsẹ̀ 8. ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Kí ni ọ̀rọ̀ tí Jésù sọ gbẹ̀yìn rèé kó tó kúrò lórí ilẹ̀ ayé? Àṣẹ tó pa fún wa rèé kó tó kúrò lórí, ó ní kí ni o, ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria títí ó fi dé òpin ilẹ̀ ayé. Àmọ́ bó láti máa ṣe gbogbo wàásù pẹ̀lú agbára Ọlọ́run. Ìwé Mátì orí 28, Matthew 28:18, Jésù sọ wípé gbogbo agbára tí ń bẹ lọ́run àti láyé àti lọ́run òun ni a fi fún mi. Ẹsẹ̀ 19 wá sọ pé nítorí náà ẹ lọ, nítorí agbára. So bàbá ti ń lọ, agbẹ́kẹ̀lé agbára Jésù Kristi. A lè lọ jèrè ọkàn nípa agbára ti ara wa nìkan, a fèèrè, a kùnà. Ṣùgbọ́n gbà tá a bá gbẹ́kẹ̀lé agbára Ọlọ́run náà ló sọ yí pé èmi kì yóò fi yín sílẹ̀, èmi kì yóò kọ̀ yín sílẹ̀. So Ọlọ́run wà pẹ̀lú wa bàbá ti ń lọ. So agbára Ọlọ́run ó wà lórí ẹni tí ń lọ wàásù ìrere. Ẹni tí ń lọ wàásù ìrere, agbára Ọlọ́run jẹyọ nínú ayé rẹ̀, torí pẹ̀lú agbára Ọlọ́run ní fi ń ṣe kíni o, ní fi ń lọ wàásù ìrere. Ẹlẹ́ẹ̀kejì, ẹni tó gbọ́ ọ̀rọ̀ ìrere náà láti di ọmọ Ọlọ́run, agbára Ọlọ́run òní ọ̀sọ̀ di ọmọ Ọlọ́run. Ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ 12, John chapter 1:12. ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Ó ní iye àwọn tí ó gbà, àwọn tó sì kíni, tí ó gba Jésù Kristi gbọ́. Tọ̀rọ̀ Jésù là ń sọ níbí. Iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Agbára Ọlọ́run ní sọ ènìyàn di ọmọ Ọlọ́run nípa ìrere. Kí ni ní ìjọ Pentecost bí sọ pé iye àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀. A rì wọ́n bọ̀ mí. Níjọ́ kan náà, ìwọ̀n bíi 7,000 wọ́n darapọ̀ mọ́ ìjọ. Kí ni wọ́n gbọ́? Ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ìwàásù ìrere ni Pétérù wàásù. Pétérù wàásù nípa ikú àti àjíǹde Jésù Kristi. So èèyàn bíi 7,000 kí ni wọ́n ṣe? Wọ́n gbàgbọ́. Níjọ́ náà wọ́n ti ṣe kí ni o? Wọ́n di ọmọ Ọlọ́run. Tí Bíbélì sọ pé iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. So ẹni tó bá ti gba Jésù gbọ́, Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run ó di ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ó jẹ́ pé béèyàn bá ti wá gba Jésù Kristi gbọ́ wọn, agbára Ọlọ́run ó ti sọ ọ́ di alààyè, ó ti ré kọjá ikú bọ́ sí ìyè. Ẹni tó gba Jésù gbọ́, ó ní agbára láti bọ́ lọ́wọ́ ikú ayérayé. Kìí ṣagbára tiẹ̀, kìí ṣagbára mi ló lè mú mi kúrò lọ́wọ́ ikú ayérayé, bí kò ṣe kí ni o, agbára Jésù Kristi, agbára Ọlọ́run. Jòhánù orí 5 ẹsẹ̀ 24, John 5:24. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ mi, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sí ìyè. Hallelujah. Àmín. Bíbélì wípé ó ṣe kí ni o, ó ti ré kọjá ikú, ó ti bọ́ sí ìyè. Ó túmọ̀ sí pé kò lè lọ sí ọ̀run àpáàdì mọ́ láéláé. Ó ti ré kọjá. Ǹtọ́ bá sì ti kọjá, ó ti kọjá lọ náà ni. Torí ẹni Jésù sọ wípé mo sì fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò ṣègbé láéláé, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Jésù ló sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ mọ́ kọ́. Ìwọ náà lè kà bẹ́ẹ̀. Mú Bíbélì kọ kà, ó rí pé ń tọ́sọ nínú bẹ́ẹ̀ náà ni. Pé mo fún wọn ní ìyè àìnípẹ̀kun. Kí ni jẹ́ ìyè àìnípẹ̀kun? Ìyè títí láéláé. Ó túmọ̀ pé ẹni tó gba Jésù gbọ́, ó wà láàyè títí láéláé. Kò ní í ṣègbé. Ó ti rí kọjá ikú bọ́ sí ìyè. Ẹni tí ó bá ti gba Jésù gbọ́, ìdájọ́ Ọlọ́run, adágún iná, ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀ títí láéláé. Nígbà tí èèyàn bá ti gba Jésù gbọ́, kí ni o? Ó bọ́ lọ́wọ́ ikú ayérayé.
kò lè kú mọ́. Ó lè kú ikú tara o. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, gbogbo wa náà láàkú lọ́kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ẹni tó bá ti gba Jésù gbọ́, torí pé mo gba Jésù gbọ́, mo ní ìdánilójú pé n lè lọ sí ọ̀run àpáàdì. Torí pé ìlérí Ọlọ́run ni, Ọlọ́run ò lè yí ìrírí rẹ̀ padà. Ọlọ́run ò lè sọ pé báyìí ni ó rí, kó tó wá mọ́ rí bẹ́ẹ̀ mọ́. So, agbára Ọlọ́run nípa ìrírí, Ọlọ́run fi agbára rẹ̀ hàn. Ẹlẹ́ẹ̀kejì, nípa ìrírí, bàbá tí ń wàásù ìrírí, òdodo Ọlọ́run ó farahàn. Òdodo Ọlọ́run farahàn bàbá tí ń wàásù ìrírí Ọlọ́run. Ẹsẹ̀ 17 níbi tàkà, Róòmù orí kìíní, ẹsẹ̀ 17. Nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. Olódodo yóò ṣe kí ni? Yóò wà nípa ìgbàgbọ́. Nígbà tí èèyàn bá gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, Ọlọ́run fún un ní òdodo tiẹ̀. Kése pé mo lè sọ wípé mo ní òdodo Ọlọ́run nìkan. Gbogbo Ọlọ́run ṣe kọ síbẹ̀. Ó sọ wípé mo di òdodo Ọlọ́run. So, ẹni tó bá ti gba Jésù gbọ́ kí ni o? Ó di òdodo Ọlọ́run. Bó ló sì ṣẹlẹ̀? Gbogbo àtìkà, ó sọ wípé Róòmù orí Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21. 2 Corinthians 5:21. Nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Ọlọ́run ṣe kí ni o? Ó sọ Jésù Kristi di ẹ̀ṣẹ̀, káwa lè di òdodo Ọlọ́run. Bó o ní Jésù Kristi ṣe di ẹ̀ṣẹ̀? N tó ṣẹlẹ̀ ni pé lórí àgbélébùú, nígbà tí Jésù wà lórí àgbélébùú bí ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn, gbogbo ẹ̀ṣẹ̀ wa àti ẹ̀ṣẹ̀ tó ti wà lẹ́yìn ni o, àtẹ̀ṣẹ̀ tí wọ́n dá láyé ìgbà náà ni o, àtẹ̀ṣẹ̀ tí wọ́n dá níjọ́ iwájú ni o, gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń dá lónìí, Ọlọ́run gbé e sí orí Jésù Kristi. Ọgbẹ́ni tó bá ti wá gbà wó pé Jésù Kristi o, ẹ̀ṣẹ̀ mi ń bẹ lórí rẹ̀, Ọlọ́run mú òdodo ti Jésù Kristi, ó gbé e sí orí ẹni tó gba Jésù Kristi gbọ́. Torí pé Jésù ò dá ẹ̀ṣẹ̀. Bí ó ti sọ pé Jésù ò ní ẹ̀ṣẹ̀, torí rẹ̀ ló fi jẹ́ kí ni o? Òun ní òdodo Ọlọ́run. Òun ní òdodo rẹ̀ pé pérépéré. Nà bẹ́ẹ̀ nìkan bá fẹ́ sọ wípé iṣẹ́ mi mọ́, mò ń lọ ṣọ́ọ̀ṣì dédé, mò ń gbàdúrà dédé, mò ń ṣe bákan dédé. Ṣé iṣẹ́ ọwọ́ rẹ̀ mọ́ pérépéré débi pé kò ní ẹ̀ṣẹ̀ kan, kò ní àṣìṣe kan? Iṣẹ́ tí Ọlọ́run ó gbà yóò jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kò ní àṣìṣe kan. Ẹni tó bá ní iṣẹ́ tó pé pérépéré tí ò ní àṣìṣe kan, kó bọ́ wájú kó wá sọ. Kò sẹ́nìkan àfi ẹyọ ẹnìkan, Jésù Kristi ọmọ Ọlọ́run. Hallelujah. Òun nìkan ló gbégbé ayé láì lẹ́ṣẹ̀, torí rẹ̀ ló fi jẹ́ òdodo Ọlọ́run. Ẹni tó bá ti wá gba Jésù gbọ́, Ọlọ́run mú òdodo Ọlọ́run, ó gbé sí orí rẹ̀. So, ẹ̀ṣẹ̀ mi ń bẹ lórí Jésù Kristi, òdodo Jésù Kristi kí ni? Ó ń bẹ lórí mi, mo wá di òdodo Ọlọ́run. So, bẹ́ẹ̀ náà ló jẹ́ pé gbogbo ẹni tó bá ti gba Jésù Kristi gbọ́, ó di òdodo Ọlọ́run. Òdodo Ọlọ́run kí ni o? Ó farahàn. Tó bá ti ń lọ wàásù ìrere Jésù Kristi o, mo gbé òdodo Ọlọ́run lọ́wọ́ pé Ọlọ́run fẹ́ fún yín ní òdodo rẹ̀, Ọlọ́run fẹ́ fún ọ ní òdodo rẹ̀. Ó wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí wọn náà lè ṣe kí ni o? Kó o lè di òdodo Ọlọ́run. So, bẹ́yẹn bá ti di ẹni ìgbàlà, kí ló di o? Ó di òdodo Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé nígbà tí mo bá ń gbé ìgbé ayé ìgbàgbọ́, mo ń fi òdodo Ọlọ́run hàn. So, òdodo Ọlọ́run farahàn nígbà tí mo di onígbàgbọ́. Àmọ́ òdodo Ọlọ́run yóò tún farahàn sí i nígbà tí mo bá ń gbé ìgbé ayé ìgbàgbọ́. Tí ń gbé ìgbé ayé pé tí ń bá rí nìkan náà ni mo gbàgbọ́. Wọ́n ti mọ̀ sọ fún wa pé seeing is believing. Níta bá rí ìníkọ̀ gbàgbọ́, níta bá rí ìníkọ̀ gbàgbọ́. Àmọ́ ìgbàgbọ́ tí Ọlọ́run fẹ́ fi fún wa,
ìgbàgbọ́ ìgbé ayé onígbàgbọ́ tọ́lọ́run fẹ́ ká gbé, ìgbé ayé ìgbàgbọ́ ìtọ́ba ti Ọlọ́run mu. Wo Róòmù orí kẹjọ ẹsẹ̀ 24, Romans 8:24 and 25. Ìgbàgbọ́ yóò jẹ́ torí níta bá ti rí àtùgbà ojú ti kúrò nígbàgbọ́ mọ́. Ẹsẹ̀ 24. Nítorí ìrètí ni a fi gbà wá là, ṣùgbọ́n ìrètí tí a bá rí kì í ṣe ìrètí, nítorí ta ni ń retí ohun tí ó bá rí? Ṣùgbọ́n bí àwa bá ń retí èyí tí àwa kò rí, ǹjẹ́ àwa ń fi sùúrù dúró dè é? Bàbá ń retí tí a kò rí, ìgbàgbọ́ ni ìrètí ohun tí a kò rí. Nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 1 ó sọ kí ni ìtumọ̀ ìgbàgbọ́ fún wa. Kí ni jẹ́ ìgbàgbọ́? A sọ pé ìgbàgbọ́ ni ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí? Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Nínú ìwé Róòmù a sọ fún wa pé n tá a bá rí àní tún máa ń retí rẹ̀ mọ́. Ṣùgbọ́n nígbà tá a bá ń retí tá a rí, a fi sùúrù a fi dúró dè. Ọlọ́run fẹ́ ká máa gbé ìgbé ayé ìgbàgbọ́. Ọlọ́run fẹ́ ìgbé ayé ìgbàgbọ́ ni pé mò ń dúró de Ọlọ́run. Ìgbé ayé ìgbàgbọ́ ni pé mò ń ṣe tó tẹ́ Ọlọ́run lọ́rùn. Ìgbé ayé ìgbàgbọ́ ni pé ìsáré ju Ọlọ́run lọ. Òdodo Ọlọ́run ó fi ara. Ọlọ́run fẹ́ kí n máa gbé ìgbé ayé ìgbàgbọ́, kí n máa gbé bí ẹni pé mo gba Ọlọ́run gbọ́, kí n máa gbé bí ẹni pé Ọlọ́run ní ṣàkóso ayé mi. Ẹlẹ́kẹta, kì í ṣe pé agbára Ọlọ́run ó farahàn nìkan, kì í ṣe pé òdodo Ọlọ́run ó farahàn nìkan nígbà tá a bá ń wàásù ìrere, ṣùgbọ́n ìbínú Ọlọ́run pàápàá ó farahàn. Kò sí bá ṣe wàásù ìrere tá à ní sọ pé ẹni tí ó bá gba Jésù gbọ́ ń lọ sínú adágún náà. Ìbínú Ọlọ́run. Ìwé Sáàmù orí 7 ẹsẹ̀ 11 Bíbélì sọ pé Ọlọ́run ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́. Ènìyàn búburú Ọlọ́run ń bínú sí lójoojúmọ́. Àwọn kan wà lónìí tó jẹ́ pé ìwà ìkà ló tẹ́ wọn lọ́rùn nínú ìgbé ayé wọn. A bá wo Nàìjíríà lónìí nìsín, tó tún kọ́mọ̀ nìsín ni ìfipábánilò. Àwọn obìnrin náà ń fà á. Nígbà tó obìnrin tó bá dírẹ́sì, tó múra, tó fi ara lẹ̀, wọ́n wí pé àwọn ń dress to look sexy. Kí ni ìtumọ̀ kóbìnrin ó múra láti look sexy? Bó ṣe yé èmi ni pé ń múra kó lè bá wu ọkùnrin láti bá lò. Ìtumọ̀ appearing sexy nù. Ó múra bíi pé kó máa wu ọkùnrin láti bá lò. So nígbà tó bá sì wá múra bẹ́ẹ̀, wọ́n sọ pé káwọn ọkùnrin gbójú kúrò. Ó ṣeé ṣe káwọn kan gbójú kúrò. Àmọ́ àwọn tí ń fò lè gbójú kúrò. Àwọn tí ń mutí para ò lè gbójú kúrò. Àwọn tí ń hùwà ẹ̀ṣẹ̀ ò lè gbójú kúrò. So nígbà tí wọ́n mọ̀ sọ yí pé ntí àbá ní jẹ ká mọ́ fi rùn mú. Mo fẹ́ sọ yí pé ntí wọn náà bá fẹ́ kẹ́lòmíì ó jẹ má fi rùn wọn mú. Kò fẹ́ kí wọ́n fi bá wọn lò. Àmọ́ múra nínú múra pé kí wọ́n fi lè fi bá lò. Tọ́ra àwọn tí ohun ò lè gbójú kúrò, àwọn èèyàn búburú ni. Ẹ̀yà ká díẹ̀ nínú àwọn èèyàn búburú tọ́lọ́run ń bínú sí gan, inú Ọlọ́run ò dùn sí wọn. Bíbélì sọ pé Ọlọ́run ń bínú sí wọn níjoojúmọ́. Ìwé Kọ́ríńtì kìíní orí 9 orí 9 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 10. Ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run bí? Kí a má tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin bara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Ọlọ́run ń bínú sí àwọn èèyàn búburú. Gbogbo ẹ̀ṣẹ̀ tá a kà sí bí gbogbo wọn lọ́lọ́run ń bínú sí.
ẹ jẹ́ á tún wo ibì kan sí Éfésù orí 5 ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6. Gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́run dárúkọ, gbogbo ó túmọ̀ sí pé inú Ọlọ́run ò dùn sí. Bẹ́ẹ̀ náà ló wà nínú ayé ẹlòmíì, bóyá wà nínú ayé ìwọ tó ń gbọ́ mi gan báyìí. Inú Ọlọ́run ò dùn sí, Ọlọ́run fẹ́ kó o yí padà. Éfésù orí 5 ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6. Nítorí ẹ̀yin mọ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí yóò ní ìní kan ní ìjọba Kristi àti ti Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rá Sátánì yín jẹ, nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí gbogbo ọmọ aláìgbọràn. So gbogbo àwọn tí ń hùwà àwọn ẹ̀ṣẹ̀ yìí, kí ni o? Ìbínú Ọlọ́run ń bọ̀ sórí wọn. Tàbá tí ń wàásù ìhìnrere, ẹ̀ là ń sọ yìí pé Ọlọ́run fẹ́ kọ́ ọmọ yìí pé ẹlẹ́ṣẹ̀ ni wá. Ọlọ́run fẹ́ kọ́ ọmọ yìí pé tó o bá kú nínú ẹ̀ṣẹ̀, ẹni tó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ níbo ní lọ? Inú adágún náà ní lọ. Torí kí ni fi ń lọ sínú adágún náà? Ìbínú Ọlọ́run. Gbogbo ẹni tí ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Náà mo fẹ́ ká ṣàkíyèsí kan nínú ibi tá a kà yìí, ìwé Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 5 ẹsẹ̀ 6. Ó sọ pé àwọn tí ń ṣe nǹkan wọ̀nyí wọn ò lè jogún ìjọba ọ̀run. Àwọn tí ń ṣe nǹkan wọ̀nyí wọn ò ní ìní kan ní ìjọba ọ̀run. Ní ti Bíbélì sọ ní pé àwọn tí ń gbé ìgbé ayé irú nǹkan wọ̀nyí, kìí ṣe gbogbo àwọn tó ti gbé irú rẹ̀ rí, kìí ṣe pé àwọn tó ṣe mistake lẹ́ẹ̀kan tó ronúpìwàdà, ṣùgbọ́n àwọn tó jẹ́ pé gbígbé ayé wọn ṣe rí nù, àgbèrè gbígbé ayé wọn ṣe rí nù. Ẹlòmíì ròyìn pé ìyàwó kan ò tó. Nígbà wọn ròyìn pé béèyàn bá níyàwó kan lé, ó yẹ kó tún ní àwọn míì ń ta. Mo gbọ́ tẹ́nìkan mo lọ ilé mẹkáníìkì. Àgbàlagbà lẹ́yìn tí ń gba ọ̀dọ́ nímọ̀ràn. Ń sọ ìjọ náà mo gbọ́, wọ́n ní ó yẹ kó ọmọ jẹran tútù o. Wọ́n kàn sọ̀rọ̀ náà, àgbà ẹni tó dàgbà ní bá ọ̀dọ́, ẹni tí ń gba ọ̀dọ́ nímọ̀ràn ń lọ bí 60 ọdún àbí jù bẹ́ẹ̀ lọ. Bí ọ̀dọ́ yìí ń gbà bóyá bí ọdún 45 sí 40 ọdún. Ń gbà mọ̀ràn pé ó yẹ kó ọmọ jẹran tútù. Nínú bí wọ́n ti ń sọ mo wá kẹ́tí sí wọn pé tí wọ́n sọ pẹ̀lú ọmọ ìjẹran tútù ni pé àwọn ọmọ iléèwé bí àwọn ọmọ secondary school bí àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọ university ó yẹ kó wọn bá wọn lò pọ̀, àwọn ni wọ́n ń pè lẹ́ran tútù. Gbogbo ẹni tí ń gbé ayé rí ìgbé ayé bẹ́ẹ̀ Bíbélì sọ pé ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Bóyá àti ìdárúkọ ẹsẹ̀ tiẹ̀. Ìwé Ìfihàn orí 21 ẹsẹ̀ 8. Bíbélì sọ pé ṣùgbọ́n àwọn ojo àti àwọn aláìgbàgbọ́ àti àwọn apààyàn àti àwọn ẹni ìríra àti àwọn oṣó àti àwọn àjẹ́ àti gbogbo èké àti gbogbo òpùrọ́. Bóyá ó sọ pé Ọlọ́run ṣe kò sí ẹ̀ṣẹ̀ nínú gbogbo tí wọ́n ti dárúkọ. Ọlọ́run sọ àti gbogbo òpùrọ́, irú wọn tó ọba àmọ́ ń pa. Ọba àpè ní irọ́ funfun, ọba àpè ní irọ́ pupa, ọba àpè ní irọ́ dúdú, irọ́ ni irọ́ jẹ́. Bíbélì sọ pé àti gbogbo òpùrọ́ ni ó ní ipa tiwọn nínú iná tí fi sọ́fù ìjó, èyí tí ṣe ikú kejì. Ìbínú Ọlọ́run bẹ lórí rẹ̀ tó bá jẹ́ pé irọ́ pípa ìníwá tiẹ̀. Jòhánù orí 3 ẹsẹ̀ 16. John chapter 3 verse 36. Ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun, ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Torí tó fi ń hùwà ẹ̀ṣẹ̀ yẹn ni pé o gba Jésù Kristi gbọ́. Tó o bá gba Jésù Kristi gbọ́, Ọlọ́run ó fún ọ ní agbára láti ronúpìwàdà. Gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan, iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run.
torí tó fi gbogbo wàásù gbogbo àwọn ìwà yẹn ni pé ọmọ èṣù ni ọ́. Láti di ọmọ Ọlọ́run o ní láti gba Jésù Kristi. Ẹni tó bá gbà á ó ní kí ni o, ó ní ìyè àìnípẹ̀kun. Àmẹ́ni tí ó bá gbà á kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Bẹ́ẹ̀ náà ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 15. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. Ẹni tàbí tí a bá ti rí orúkọ rẹ̀ nínú ìwé yìí kí ni o, a sọ ọ́ sínú adágún iná, ìbínú Ọlọ́run. Ó ti jẹ́ wípé ẹni tó bá gba Jésù gbọ́, ó ṣe ìfẹ́ Ọlọ́run, ń lọ sí ìyè àìnípẹ̀kun. Bẹ́ẹ̀ náà ẹni tí kò bá Jésù gbọ́ tí ń hùwà ẹ̀ṣẹ̀, kò ṣe ìfẹ́ Ọlọ́run, níbo ní ń lọ sínú adágún náà, ìbínú Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni, èèyàn búburú kan kó ṣègbé. Ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni kó lọ sínú adágún iná. Ìpinnu Ọlọ́run ni pé kí gbogbo ènìyàn kó wá sí ìrònúpìwàdà. Ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9, 2 Peter chapter 3 verse 9. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn tí kà á sí ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín, nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run ti kọ́ nù. Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé, ṣùgbọ́n ó fẹ́ kí gbogbo ènìyàn kó ṣe kí ni o, kó wá sí ìrònúpìwàdà. Ó túmọ̀ sí pé gbogbo èèyàn tí ń bẹ nínú ayé yìí, tá a bá gba Jésù Kristi gbọ́, ààyè ń bẹ lọ́dọ̀ Ọlọ́run fún un. Ọlọ́run fẹ́ kí gbogbo ènìyàn kó ronúpìwàdà. Ìtumọ̀ ìrònúpìwàdà ni pé mo kọjú sọ́nà ibì kan, mo rò pé ibi tó dáa ni. Bóyá ibi tí mo ti ń lọ, mo pàdé ẹnìkan láti pé ọkùnrin ibo lọ ń lọ. Mo ní mo ń lọ sí Ìbàdàn ni. Àmọ́ ibi tí mo kọjú sí sọ́nà Ìbàdàn. Arákùnrin ọ̀nà Ìbàdàn tó ọ̀hún, ọ̀nà báyìí lọ́nà Ìbàdàn. Tó bá yẹ pé lóòótọ́ ni mo fẹ́ lọ Ìbàdàn, ó di dandan kí n yíjú padà sí ọ̀nà Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn rò pé ń gbé wọn lọ sí ìjọba ọ̀run, ṣùgbọ́n tí ò gbé wọn lọ. Tó o bá ti mú o tọ́, ó yẹ kó o ronúpìwàdà, ó yẹ kó o tọ́ ara ẹ̀ sí tí ó gbé ọ sí ìjọba lọ sí ọ̀nà ìjọba ọ̀run. À ń lọ chọ́ọ̀chì kò lè gbé yàn déjọba ọ̀run. À ń gbàdúrà dédé kò lè gbé yàn déjọba ọ̀run. Iṣẹ́ rere kò lè gbé yàn déjọba ọ̀run. Ìṣàgbèrè, ìrédíò kò lè gbé yàn déjọba ọ̀run. Àfi ẹni tó bá gba Jésù Kristi gbọ́ nìkan, òun ni ó dé ìjọba ọ̀run. Ìbéèrè jẹ́ sọ pé iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àti pé Ọlọ́run ti fún wa ní ìyè àìnípẹ̀kun, ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Ẹni tí ó bá gba ọmọ gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Ẹni tí kò bá sì gba ọmọ gbọ́, kì yóò rí ìyè. So, láti ní ìyè àìnípẹ̀kun kí ni o? Mo gbọ́dọ̀ gba Jésù Kristi gbọ́. Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4. Nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Àbápa ẹsẹ̀ méjèèjì tó mọ́ra wọn. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Ọlọ́run sọ pé Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé. Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 4 ó sọ pé Ọlọ́run fẹ́ kí gbogbo ènìyàn kó wá sí ìgbàlà. So, tá a bá ṣègbé, a ní ìgbàlà. Ọ̀dọ̀ Jésù Kristi nìkan ni ìgbàlà wà. So nípa ìyìnrere, kí ni Ọlọ́run fi hàn? Kí la fi hàn? A fi agbára Ọlọ́run, a fi òdodo Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni a fi ìbínú Ọlọ́run. Tó o bá tí ìgbà Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà àti olúwa rẹ̀, ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ kó o ṣègbé. Ọlọ́run fẹ́ kó o gba Jésù Kristi gbọ́, kó o lè bá a ní ìyè àìnípẹ̀kun, kó o sì lè bá a gbé ìgbé ayé ìgbàgbọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọba àti Ọlọ́run wa dúpẹ́ fún ọ̀rọ̀ yín ìta àti gbọ́. A dúpẹ́ fún ìrànlọ́wọ́ ìta àrígbà lọ́wọ́ yín. Ẹ gbọ́ pé àti yẹn wá. Àmín. Mo gbàdúrà fún gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ náà. Ẹ ṣàánú fún wọn. Àmín. Mo gbàdúrà fún àwọn tí kò ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Ẹ ràn wọ́n lọ́wọ́ Àmín. láti ṣe ìpinnu tí ó bá ìfẹ́ yín. Àmín. Bí a ti ń gbàdúrà,
bí ìwọ náà bá fẹ́ di ẹni ìgbàlà tó fẹ́ lọ sí inú adágún náà, ó fẹ́ ní ìyè àìnípẹ̀kun, ó fẹ́ kí ìbínú Ọlọ́run kó wá sórí rẹ̀, ó lè gbàdúrà báyìí, máa wí tẹ̀lé mi lẹ́yìn pé Jésù Kristi Olúwa, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, ìfẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ mi, ìfẹ́ lọ sínú adágún náà. Mo gbàgbọ́ pé Jésù kú nítorí mi, mo gbàgbọ́ pé Jésù jíǹde nítorí mi. Wá sínú ọkàn mi Jésù Kristi, kí n lè bá di ẹni ìgbàlà, kí n lè bá ní ìyè àìnípẹ̀kun, kí n sì bá ọ jọba títí láéláé. Mo dúpẹ́ Jésù Kristi fún ìgbàlà ọkàn mi, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.